lẹ́rùkú tó pọ̀ tó bá máa talẹ̀ fún yàn tó bá máa deliver lẹ̀ ó ní ìdí ẹrùkú tó pọ̀ àwọn ọmọ Yíbò tó ń talẹ̀ òun kàn ń kó ẹrùkú kiri àwọn ọmọ Yíbò tó ń ṣe estate ní Èkó wọn ń kó ẹrùkú Lizzy Anjorin ń kó ẹrùkú kiri kò sẹ́nibọ́dì tó ń talẹ̀ tó ń kó ẹrùkú kiri because our hands are clean we don't keep for a living so please keep giving us more expo mo ń gbọ́ ó lẹ́rùkú tó pọ̀ mo ń gbọ́. kí ló sọ ní ìgbọ́ bẹ̀rẹ̀ dáadáa yẹn gba sẹ́yìn yẹn gba sẹ́yìn. But he doesn't want to take the law into his hand. Okay, he doesn't want to take law into his hand like he used to do for those that bought properties from him. Àbí kí ló ń sọ ẹ sábọ̀ so ó lẹ́rùkú tó pọ̀ tó ń bá pààyàn but lórí kéèsì tèmi he doesn't want to take law in his hand. Ìtorí ẹ̀ lẹ ṣe wá sílé ọ̀dọ̀ mi láago 2 òru ìtorí ẹ̀ lẹ ṣe lé ambush àbí ìtorí ẹ̀ lẹ ṣe ń ṣọ́ ìwọlé ìjáde mi so lẹ́yìn tẹ́ wá lọ kóòtù àti station tó ju yín ti bóyì àbí ẹ wá fẹ́ padà lọ take law into your hands tẹ́ni tí ń bá ṣe mí ẹ̀yin nìkan mú. Lizzy ni mí tọkọtọkọ lọ́ka kọ́mẹ̀ntì Lizzy ni mí tọkọtọkọ à ń sọ̀rọ̀ gidi lọ. Dẹ̀ stop à ń ṣe ṣó náà Lizzy ni mí tọkọtọkọ ta lẹ́ni kó má pè yín. Mo gbọ́. Ó prove fún ẹ beyond your imagination pé no. Ó lè fi wálé ọ̀dọ̀ mi láago 2 òru pẹ̀lú àwọn ẹrú ikú tẹ ṣe gbé lọ́ọ̀sì 2 wá tẹ fẹ́ wá kidnap mi. Ok ìyẹn ni proof. Ok ẹ̀yin ò kì í fi òtítọ́ proof allegations ìbọn lẹ́yìn máa lọ fi ń káyàn mọ́lé